àtàfà lẹ́ni tó hàn àti pásítọ̀ lẹ́ni tó hàn tẹ́ ẹ̀ bá fi ewé díẹ̀ ègbòdì ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá fàṣọ lè tó ra wọn ni wọ́n pẹ̀ wá ní jàre dábì. bàbá tó bí èmi oníṣègùn ni babaláwo ni bàbá mi ló jẹ ààrẹ of Ìjẹ̀ṣà land ó sì wà láyé dìse. ìgbà tí mo kéré sà bàbá ọba ọgbọ̀nsẹ́jú lẹ fún mi èsì nílò kọjá bẹ́ẹ̀. ìgbà tí mo kéré tí n bá fẹ́ tojú belé bàbá mi àní rárá kéèkan tí n bá fẹ́ tojú bọ̀ yín wá ní rárá kéèkan ọwá ní lọlé tó ẹnu pé bàbá mi ṣẹ̀ṣẹ̀ kó ohun tó ní fún mi ní ìsìn báyìí pé àgbà ti dé a lè kú lójijì èjú bí ọdún kó lọ sọ́dún ìlọ ìgbà tí wọ́n wá padà kó fẹ́mi gèmí gan ti tojú bọ nǹkan míì gan tí ẹ pé mo ti mọ tán pè láyé. bàbá wa ọba àgbáyé erí kábíyèsí o. ọ̀rọ̀ ọba ó dàrú máwọn èèyàn lọ́wọ́. Adá ọpẹ́ fún Ọlọ́run. Gẹ́gẹ́ bí pé bí gbogbo wa ṣe wà ń bì tàbá ní ṣe ojú ìṣáájú gbogbo ẹ̀sìn ló pé síbì. Lànà àádátú wọ́n lè gé ìrìnlẹ̀ àádátí báyìí láì ṣe lé wa. Ìwọ bùnmí ni, ààfin ọba àgbáyé láwà bóò ló ṣe wíjà rẹ̀. Akí gbogbo àwọn kìrìsìtẹ́nì tí a wà ń bì yìí, akí gbogbo wa, akí gbogbo wa, akí gbogbo wa dáadáa. Akí gbogbo wa pẹ̀lú kíkí tó dáa jù. Kíkí wo náà ló dáa jù? Tí a rẹ̀ mi létí. Kíkí ìfẹ́ àbí kíkí ìfẹ́. Akí gbogbo àwọn tí wọ́n dá nǹkan mọ̀. Tọ́jú oníṣẹ̀ṣe tó wà ń bí pé ríwo. Ṣé kí n ju kìíní ìdánù ni? Ojú ọgbà bàbá dáadáa tí wọ́n wà ń kálẹ̀ yìí. Mo kí wọn, mo kí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ wà ń bì, mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ń bì, mo kí gbogbo àwọn mùsùlùmí àánú Ọlọ́run ní fi wálẹ̀. Ṣé o mọ̀ wípé mùsùlùmí gbàpọ́lọ́ wa, kìrìsìtẹ́nì gbàpọ́lọ́ wa, oníṣẹ̀ṣe gbàpọ́lọ́ wa bọ̀ ó yàtọ̀ sọ́lọ́run tẹ́lẹ̀ àti ẹ̀ ń jà sí lórí social media yẹn dá mi lójú ẹ̀. Mo kí bàbá wa ọba àgbáyé erí kábíyèsí o. Ọ̀rọ̀ ọba ó dàrú máwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n máa sọ ìtàn kékeré kan tọ́lọ̀ ń bá lè ní ká lísì ká lè gbọ́ra wáyé náà. Àtífà mo kí yí dáadáa ọlọ́run ló rẹ̀ jẹ́. Ìyá tí ò jẹ́ káàfin dàrú mo kí yí dáadáa kò ní bàjẹ́ fún yín. Àánú ọlọ́run ní fi yín rẹ̀. Nínú ìṣèlú kò sí gbéraga bẹ́ẹ̀ ní parọ́. Bàbá wọn bá àwọn lamá kí kákó orí gbígbé àtorí tútù jọ. Dámi ló fárí sí. Ókè, wọ́n ò gbà ọkọ̀ wà ní kò sẹ́ni tó gbọ́nù wà ní. Gbogbo ọgbọ̀n ṣùgbọ́n tó ló jẹ gbọ́nà. Ẹjọ́ kò bí olóyè kò wá ní sàjẹ́ nínú wa, kò ní sẹ́mẹ̀rẹ̀ nínú wa, kò ní ṣoṣo nínú wa, kò ní sí ẹni tó ti lu ẹbú táyé ti fẹ́ bàjẹ́ nínú wa, bóòlù rẹ̀ ṣe. Ṣùgbọ́n nígbà míì tó bá ti rí pé ọgbọ́n yẹn kan ju ọgbọ́n yẹn lọ, tó bẹ̀ fẹ́ rí ṣe lábẹ́ ọgbọ́n yẹn, bí ọgbọ́n tiẹ̀ sábẹ́ ọgbọ́n ènìyàn kò lè bẹ́ẹ̀ pé báwo ló ṣe ń ṣe kó lè bá ìyẹ̀wọ́ náà. Ẹni tó tó pọ̀ ní èyàn jù láyé lẹni tó sọ pé òun ti gbọ́n tán òun fẹ́ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n yóò bẹ̀rì kò ní èyàn yọ. Wọ́n lè ti gbé oníkòsí tó mọ̀ tán ní ọdún yẹn kọ́wọ́ kàn béèrè lọ́wọ́ rẹ wípé gbígbọ́n tó ló gbé yẹn ó dáa tábà béèrè lọ́wọ́ rẹ pé igi ọ̀pẹ ṣe bó ló wà níbí bó ṣe ń fẹ́ lọ bó ṣe ń fẹ́ bọ̀ yẹn kí ní wí àti babaláwo àtàfà àti pásítọ̀ ẹ bá mi dá nǹkan tí igi ọ̀pẹ yẹn bá ń sọ dábí lọ́pọ̀. Gbogbo tí mo sọ yìí mo fi kí ọba àgbáyé ni ọba tí gbogbo ayé ti mọ̀ ẹ wo ẹ̀pọ̀ lórí ẹ̀
bí ó jẹ́ sí wípé ẹ gbìyànjú kún tí ẹ bá lọ́wọ́ àwọn bàbá yín bí wọ́n ṣe máa bàbá yín lánàá ẹ̀wọ̀n ní mẹ́rin náà dámi ló jàre. Ojú ọmọ àwọn bàbá tí wọ́n rí àwọn ní mo mọ̀ tí wọ́n wá ń júwe bàbá tó bí wọn fáwọn pé bàbá wọn jẹ́ Adélànà Adékúnlé dámi ló jọ. Ìtumọ̀ rẹ̀ tó bá bá sọ fún ẹ pé kó o búra ó gbóní ni. Báwo ló ṣe máa lọ sọ́dọ̀ àfáà kan tó sọ pé kó mọ́ ṣoògùn tó dẹ̀ gbà pàfà lóní wà lọ sọ́dọ̀ pásítọ̀ kan tó dẹ̀ sọ pé má yàlé babaláwo má ṣoògùn má gbé pèsè má ṣe kan kí lọ́wọ́ fi dalẹ̀ ayé ìpèsè ilé ìdámi lójọ́. Ṣé ẹ rò pé bá a ṣe ń jí lójoojúmọ́ tá ń sùn tá ń jí bá a ṣe wá ń sùn tá ń jí yẹn àwọn ẹ̀mí kan wà pẹ̀lú wa tó ṣe ń pé àwọn ń bẹ pẹ̀lú wa ṣùgbọ́n kì í ṣe báwa ṣe wà làwọn ṣe wà tó já sí pé kẹ́ ẹ gbé síbì kan kí wọ́n lọ gbé ń bẹ̀ làwọn fi lè darí àrísìkì sọ́dọ̀ yín tẹ́ ẹ̀ bá gbé síbẹ̀ wọ́n ní jẹ́ kí oore tó yẹ kó tẹ̀yìn lọ́wọ́ wọ́n ní jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́. Àwọn bàbá tí wọ́n lọ nílẹ̀ Yorùbá lánàá Ọlọ́run tó bá wa ṣe ibi tán bá wà bá wa ṣe nílẹ̀ rẹ̀ fún wọn. Wọ́n bí àmú púpọ̀ gẹ́gọ́ tó pọ̀ Yorùbá ìgbádùn ní àfi lákọọ́lẹ̀. Wọ́n bí àmú kó tó di pé ẹwà mẹ́wẹ́ kinní kan ẹmẹ́wẹ́ ilé ẹmú papọ̀ ká tó wá tó papọ̀ kó tó wá dodidi àtàfà lẹ́ni tó hàn àti pásítọ̀ lẹ́ni tó hàn tẹ́ ẹ̀ bá fi ewé díẹ̀ ègbò díẹ̀ kó tẹ́ ẹ̀ bá fàṣọ lè tó ra wọn ni wọ́n ń pàwọn ní jàre dábì. Àwọn àgbáyé ìtẹ́mi fi bá yín wà ní pé èmi ò gbọ́n pa mo ti lọ́ka pẹ̀lú yín mo dẹ̀ faramọ́ ṣùgbọ́n mo ń gbàgbọ́ pé kọ́lọ́ mọ́ lè mi lọ bá wọn pé mo gbé bùkátà mi dé. Torí pé wọ́n retí pẹ́pẹ́ jèrè ọ̀rọ̀ lára èmi ṣùgbọ́n wa náà dúró bàbá tó bí èmi adífàlà mo rò pé ti lọ ni mo kí ọrùn ìyájú dédé mọ́ bínú. Bàbá tó bí èmi oníṣègùn ni babaláwo ni bàbá mi ló jẹ ààrẹ of Ìjẹ̀ṣà land ó sì wà láyé dìse. Ìgbà tí mo kéré sà bàbá ọba ọgbọ̀nsẹ́jú lẹ fún mi èsì nílò kọjá bẹ́ẹ̀. Ìgbà tí mo kéré tí n bá fẹ́ tojú belé bàbá mi àní rárá kèèkan tí n bá fẹ́ tojú bọ̀ yín wá ní rárá kèèkan ọwá ní lọlé tó ẹnu pé bàbá mi ṣẹ̀ṣẹ̀ kó ohun tó ní fún mi ní ìsìn báyìí pé àgbà ti dé a lè kú lójijì èjú bí ọdún kó lọ sọ́dún ìlọ ìgbà tí wọ́n wá padà kó fẹ́mi gèmí gan ti tojú bọ̀ nǹkan míì gan tí ẹ pé mo ti mọ tán pè láyé dámi lóúnjọ. Ìwọ́n tó wọ́n bí ìta àbámọ́ fà kó mọ̀lẹ̀ tó ra wọn wọ́n ní ọjọ́ má fi gbọ̀ngàn jákìní tẹ̀lé ààrẹ lórí ṣé kí ní tó wà lókè yẹn náà fẹ́ wá pẹ̀lú rọrùn. Àyàbá ṣe tó wà lókè yẹn tó náà fẹ́ wá pẹ̀lú rọrùn. Òun jẹ́ takú sílẹ̀ kò fẹ́ wá yìí gẹ́gẹ́ náà mọ́ bó ṣe katapọ́ọ̀tù bó ṣọfà bó ṣe kan ṣùgbọ́n sórí tó bá ti ń tábà wọ́n pe kìíní kan ní protection back to sender wọ́n pè é sórí méjèèjì yẹn mọ́ fi ṣeré protection tó ṣàgbàjù láyé tọba Solomon ṣe tẹ́yìn òmọ̀ tí máa jayé sí ni pé olórí onísàárà lágbàáyé ọba Solomon ní ìjábí ló ọba Solomon sọ wípé gbé àdúrà rẹ lọgbẹlọgbẹ làwọn ògbà àdúrà pé yẹ ẹni tẹ́jẹ̀ fún ní owó tọ́kún lóúnjẹ owó kò di 30 minutes ṣàdúrà fún wọn ẹgbẹ́ ta ló fẹ́ ṣàdúrà. Ẹni tí ó jẹ́ pé ó clean ẹyẹ tọ́lọ̀ ń rẹ̀ spẹ́tì á ṣàdúrà fún wọn lórí táwọn bá fún wọn àdúrà tó ń dájú yẹn lẹ́nu.